Juma Jux ọkọ ọmọ Ìyábọ̀ Òjó ṣe àlàyé ìdí tí kò fi sí lórílẹ̀‐èdè Canada pẹ̀lú ìyàwó rẹ̀ àti ọmọ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí. Ó ti di wọ́wọ́wọ́ báyìí o, ìjà burúkú bẹ́ sílẹ̀ láàrin Pọrtable ọmọ Lálọ́mí àti Lizzy Anjorin. Èyí lohun tó ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tí ọkùnrin òṣèré yìí sọ nípa Funke Akindele yìí lágbára o. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Juma Jux ọkọ ọmọ Ìyábọ̀ Òjó ṣe àlàyé ìdí tí kò fi sí lórílẹ̀‐èdè Canada pẹ̀lú ìyàwó rẹ̀ àti ọmọ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí. Ṣé kìí ṣe ìròyìn mọ́ pé Priscilla ọmọ Ìyábọ̀ Òjó tó jẹ́ aya lọ́ọ̀dẹ̀ gbajúmọ̀ olórin láti orílẹ̀-èdè Tanzania ni Juma Jux ti bímọ ọkùnrin làǹtìlanti nítorí ìròyìn ayọ̀ abarantínti yìí gba orí ayélujára kan lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 24 oṣù kẹjọ ọdún tá a wà yìí, lẹ́yìn tí Ìyábọ̀ Òjó gbé ìròyìn ayọ̀ náà jáde sórí ìkànnì ayélujára rẹ̀. Tínú àwọn èèyàn ń dùn tí wọ́n ń bá wọn jó tí wọ́n ń bá wọn yọ̀, bẹ́ẹ̀ ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa gbóhùn ìyá a sì gbọ́ tọmọ náà. Bẹ́ẹ̀ ni Ìyábọ̀ Òjó gbé fọ́tò ara rẹ̀ àti ọmọ náà jáde sórí ayélujára tí wọ́n sì kéde orúkọ ọmọ yìí gẹ́gẹ́ bí Rakim Ayọ̀mídé Mkambala. Táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní lu Priscilla àti Ìyábọ̀ Òjó lọ́gọ ẹnu pẹ̀lú bí wọ́n ṣe fi orúkọ Yorùbá kún orúkọ ọmọ náà. Ó tilẹ̀ jẹ́ pé àwọn kan bu ẹnu àtẹ́ lu Ìyábọ̀ Òjó nítorí fọ́tò tó gbé jáde yìí tí wọ́n ní kò bójúmu bó ti ya fọ́tò ọmọ rẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ìtọ́jú rẹ̀ lẹ́yìn tó bímọ tán. Wọ́n ní tí wọ́n bá tiẹ̀ máa yarú fọ́tò bẹ́ẹ̀, wọ́n ní kò yẹ kó dórí ayélujára. Àwọn míì sì ń dáhùn pé kò sí ohun tó burú nínú ohun tí wọ́n ṣe yìí, pàápàá jùlọ pẹ̀lú àhesọ tí àwọn kan ti ń gbé káàkiri pé èèyàn kan ló bá ọmọbìnrin ìgbóyún ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ làwọn míì ń ṣe àkíyèsí pé láti ìgbà tí Priscilla ti bímọ tí wọ́n ń gbé fídíò àti fọ́tò oríṣiríṣi jáde lórí ayélujára, kí àwọn èèyàn tó lọ kí wọn lórílẹ̀‐èdè Canada náà sì ti gbé fọ́tò jáde. Wọ́n ní bàbá ọmọ yìí ìyẹn Juma Jux kò hàn nínú gbogbo fọ́tò àti fídíò náà. Àwọn kan sì ti ń béèrè pé ṣé kò sí àwọn ò fi rí ọmọkùnrin olórin orílẹ̀‐èdè Tanzania nínú fọ́tò àbí fídíò kankan. Kódà àwọn olólùfẹ́ Ìyábọ̀ Òjó kan ti ń bẹ̀ wọ́n pé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n má jẹ́ kọ́tà yọ̀ lórí wọn. Ṣùgbọ́n ní báyìí o, arákùnrin Juma Jux ọkọ Priscilla Àjọkẹ́ Òjó tó ti di Àdìsá Mkambala báyìí ti ṣàlàyé ìdí tí kò fi sí ní orílẹ̀-èdè Canada pẹ̀lú ìyàwó àti ọmọ rẹ̀ tuntun. Ọ̀gbẹ́ni Juma Jux ṣe àlàyé níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí tó sì ní, eléyìí jẹ́ irú ayọ̀ tí mi ò tí ì ní ìrírí rẹ̀ rí láyé mi. Orúkọ ọmọ mi ni ọmọ ọba Rakim Mkambala. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó sọ ìyàwó mi ní ayọ̀ àti àlàáfíà. Sákábà ìlara ọmọ tuntun àti ìyá rẹ̀ dá. Mo ní ìdojúkọ lórí ọ̀rọ̀ ìwé ìrìnnà lọ sí orílẹ̀-èdè Canada ni kò jẹ́ kí n lè wà níbẹ̀ pẹ̀lú wọn. Ṣùgbọ́n mo ti gbé ìgbésẹ̀ lórí rẹ̀, sì mọ bí físà Canada ṣe máa ń gba àkókò. Ṣùgbọ́n mo ní ìrètí pé ó máa jáde láìpẹ́ sí ìgbà tá a wà yìí tí màá sì lọ darapọ̀ mọ́ wọn. Ọmọ náà kéré jọjọ, fún ìdí èyí wọn ò ní lè rìnrìn àjò. Èmi ni màá ní láti lọ bá wọn kí n lọ rí ọmọ àti ìyàwó mi, kí o sì lè dúró láti rí ọmọ mi. Báyìí ni ọmọkùnrin náà ṣe ṣàlàyé tí àwọn èèyàn sì ti ń gbóríyìn fún pẹ̀lú bó ṣe jáde sọ̀rọ̀ nítorí oríṣiríṣi awuyewuye àti àhesọ ló ti ń lọ lábẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ àti ìdí tí kò fi lè wà lórílẹ̀‐èdè Canada, pàápàá jùlọ lórí àwọn ọ̀rọ̀ tí Kẹ́mi Olúnlọ́yọ̀ ti sọ ṣáájú pé ìjọba orílẹ̀‐èdè Canada kọ̀ láti fún un níwèé ìrìnnà, tó sì ní eléyìí ni kò jẹ́ kó ní àǹfààní láti wà lórílẹ̀‐èdè Canada pẹ̀lú ìyàwó àti ọmọ rẹ̀. Bí ẹ ò bá gbàgbé, ṣáájú ni Priscilla ti sọ pé bí aago 3 òru ni àwọn sáré lọ sílé ìwòsàn nígbà tí ọmọ mú òun, tó sì ní kì í ṣe nǹkan àwàdà rárá ni kọ́mọ mú yàn, nítorí pé gbogbo ètò tí òun ti ṣe láti ṣoge lọ sílé ìwòsàn àti láti ṣe oríṣiríṣi fídíò ni kò padà ṣeé ṣe. Bẹ́ẹ̀ lọmọbìnrin tún dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ fún àtìlẹ́yìn rẹ̀ nínú gbogbo ìrìn àjò náà. Ní àtẹ̀jáde kan tí Priscilla gbéjáde ló ti kọ pé, ọkọ mi, ìwọ lohun tó dára jùlọ nínú gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sí mi láyé, mo sì nífẹ̀ẹ́ rẹ kọjá àfẹnusọ. Ó ṣe fún gbogbo ìgbà olólùfẹ́ mi. Báyìí ni Priscilla ṣe kọ ọ̀rọ̀ rẹ̀ náà jáde tí àwọn èèyàn sì ti ń bá wọn yọ̀ nítorí ìfẹ́, ìbùkún àti ayọ̀ abara tíntín tí Ọlọ́run fi ta wọ́n lọ́rẹ yìí. Ó ti di wọ́wọ́wọ́ báyìí o, ìjà burúkú bẹ́ sílẹ̀ láàrin Pọrtable ọmọ Lálọ́mí àti Lizzy Anjorin. Èyí lohun tó ṣẹlẹ̀. Ariwo kí ló ṣẹlẹ̀, kí ló dé? Ìbáṣepọ̀ ìjọ́wọ́ síjọ́wọ́ ló ti yá àdàrú báyìí làwọn èèyàn ń pa kiri lórí ayélujára. Ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn ló ti sọ tẹ́lẹ̀ pé àjọṣepọ̀ tó bẹ̀rẹ̀ láìpẹ́ yìí láàrin arẹwà òṣèré ilẹ̀ wa tó máa ń talẹ̀ talé tó tún máa ń taṣọ ni Lizzy Anjorin tí àwọn tiẹ̀ tún máa ń pè ní yèyé mẹ́sàn-án àti ọmọkùnrin olórin ilẹ̀ wa Habib Òkìkíọlá Badmus tí àwọn èèyàn mọ̀ sí Pọrtable ọmọ Lálọ́mí kò ní pẹ́ dàrú tí wọ́n ní nǹkan tó so wọ́n pọ̀ náà ló máa padà tú wọn ká. Nígbà tí ìrẹ́pọ̀ yìí bẹ̀rẹ̀ láàrin àwọn gbajúmọ̀ ilẹ̀ wa méjèèjì yìí ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, ohun tí àwọn èèyàn tẹnumọ́ ni pé ìbáṣepọ̀ wọn kò lè tọ́jọ́ rárá nítorí pé ọ̀tẹ̀ ló so wọ́n pọ̀ tí wọ́n sì ní ìgbà tí ìjà bá máa dé láàrin wọn, ìjà náà yóò lágbára gidigidi. Ṣùgbọ́n kò sẹ́ni tó fọkàn sí pé lóní kọ́mọ́ kí á báyìí ni ìjà wọn máa jẹ́. Àwọn tó ń retí ìjà wọn kò tiẹ̀ tí ìjà mi lórí ọ̀rọ̀ náà. Ìtirẹ́lá alájà mẹ́rin tó gba àárín wọn kọjá tí yánpọnyánrin sì bẹ́ sílẹ̀
sílẹ̀ láàrin ọmọkùnrin tó máa ń pe ara rẹ̀ ní wèrè olórin àti òṣèré ilẹ̀ wa yìí tí wọ́n sì ti jáde fúnra wọn. bẹ́ẹ̀ ni wọ́n ń fẹnu ju bọ́ǹbù ọ̀rọ̀ síra wọn lọ́tún lọ́sì. bí Lizzy ṣe ń fi èpè ránṣẹ́ sí Pọrtable náà ni Pọrtable ń fi ọ̀rọ̀ burúkú dá Lizzy lóhùn láì jẹ́ kí ọ̀rọ̀ náà tutù rárá ní wàràǹṣeṣà. tó sì ṣeé ṣe kó jẹ́ pé orin fúnra wọn ni wọ́n máa fúnra wọn lóògùn jẹ ni Ìyábọ̀ Òjó máa kọ nígbà tí ìròyìn ìjà burúkú yìí bá kàn lára. fún àwọn tó bá rántí pé àìpẹ́ yìí ni Pọrtable gbé orin kan jáde lórí ọ̀rọ̀ ẹgbẹ́ WhatsApp tí wọ́n dá sílẹ̀ láti jà fún ẹ̀tọ́ Mohbad àti láti rí ìdájọ́ òdodo gbà lórí ikú tó pa. ṣùgbọ́n tí Very Dark Man tú àṣírí síta tó sì fẹ̀sùn kàn wọ́n pé nǹkan míì bí kán máa dúnkokò mọ́ni lórí ayélujára ni wọ́n fi ẹgbẹ́ náà ṣe. Pọrtable náà sì fi orin ta sí Ìyábọ̀ Òjó tó sì tún nawọ́ ìrẹ́pọ̀ sí Lizzy Anjorin pẹ̀lú bó ṣe kọ nínú orin náà pé kí wọ́n má torí òun lọ gbàjẹ́ nítorí oṣó lọkọ àjẹ́. ó ní kí wọ́n sọ fún àǹtí Lizzy káwọn jọ máa rìn inú jìn kárẹ́ ní bá rìn. tí Lizzy àti ọkọ rẹ̀ Alhaji Lateef náà bẹ̀rẹ̀ sí ní jó sí orin tí Pọrtable kọ yìí nínú fídíò kan tí Lizzy gbé jáde sórí ìkànnì rẹ̀ tí Pọrtable náà sì gbé fídíò tí Lizzy ṣe yìí sórí ìkànnì tiẹ̀ náà. kódà ó tún ta sí Fọlá Tinubu ìyẹn ìyàwó ọkọ Lizzy tẹ́lẹ̀ pẹ̀lú bó ṣe kọ ọ̀rọ̀ sábẹ́ fídíò náà pé obìnrin tó bá ṣe dáadáa ló máa jẹ̀gbádùn pẹ̀lú ọkọ rẹ̀ tó bá wù ẹ́ máa sunkún kiri orí ayélujára pé wọ́n gba ọkọ rẹ̀ ṣé o dánú ọkọ rẹ̀ dùn. ìfọkànsìn lágbára ju oògùn lọ kí Ọlọ́run bùkún fún Lizzy Anjorin. lẹ́yìn èyí ni jìgan bàbá ọjà pé Pọrtable lẹ́jọ́ bílíọ̀nù kan náírà lórí orin tó kọ yìí nítorí pé Pọrtable sọ nínú orin rẹ̀ yìí pé jìgan inú jìgan. ọ̀gbẹ́ni Kazeem Abímbọ́lá tí àwọn èèyàn mọ̀ sí jìgan bàbá ọjà pé Pọrtable lẹ́jọ́ nítorí pé ó fi orúkọ òun kọrin láì gbàṣẹ lọ́wọ́ òun. tí Lizzy Anjorin náà sì jáde láti ṣàtìlẹ́yìn fún Pọrtable tó ní kó má mi kàn pé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfi àìdùn ọbẹ̀. ó ní ìhàlẹ̀ àgbẹ̀ lásán ni jìgan ń ṣe tó sì dáhùn lójú pé Ìyábọ̀ Òjó ló ń tì í nítorí pé jìgan tí òun mọ̀ kò lẹ́mìí ẹjọ́. ó sì ní kí Pọrtable má mi kàn nítorí òun wà lẹ́yìn rẹ̀ digbí bí ike. tí Pọrtable náà sì gbé fídíò àtìlẹ́yìn tí Lizzy Anjorin ṣe fún yín sórí ìkànnì ayélujára rẹ̀. ṣùgbọ́n láàrin gbogbo ìrẹ́pọ̀ yìí ṣe làwọn èèyàn ń dúró pé àárín àwọn méjèèjì máa dàrú. wọ́n ní ohun tó dà wọ́n pọ̀ náà ló máa tú wọn ká. ní báyìí àwọn méjèèjì ti ń jà o. ohun tó sì fàjà wọn ni fídíò kan tí Lizzy ṣe bí tó sì ń sọ̀rọ̀ tó ń fèsì sí àwọn tó sọ pé irọ́ ló ń pa pé kò sí oníbàárà kankan tó ń bá arajà láti òkè òkun tàbí Lagos Island. Lizzy sì ń ṣàlàyé pé òun ní àwọn àpò olówó iyebíye. ó sà ti rí àpò tó tó $8,000 ìyẹn $8,000 tówó rẹ̀ máa tó bíi mílíọ̀nù 12 náírà tí wọ́n bá ṣe sí owó orílẹ̀-èdè wa níbí báyìí. ó ní sí ará Ṣàngó ló máa ra pọ́ọ̀sì $8,000. èyí ni Pọrtable gbọ́ tó sì fún òṣèré náà lésì pé ó ti fẹnu kọ ó sì ń bẹ́. ó ní kó mú pọ́ọ̀sì náà jáde káyé rí àti pé alákadá ni Lizzy. ó ní káwọn má jọ rìn mọ́ òun nítorí pé alákadá ni. ìtumọ̀ alákadá tí Pọrtable ń pe Lizzy Anjorin ni pé òpùrọ̀ èèyàn tó máa ń sọ nǹkan tí ò tó ni. ó ní kó má gara sáwọn ọmọ Ṣàngó má rí àwọn fín o nítorí àwọn máa rà á àwọn sì máa ra gbogbo ohun tó ní. Pọrtable ní tí kò bá rí fíìmù ṣe mọ́ ni kókó gbá wọlé. ó ní àwọn èèyàn dáadáa ló wà ní Ṣàngó àti àwọn tó lè bọ́ Lizzy fún odindi ọdún kan. Pọrtable ní àwọn ọmọ inú Lizzy ló ń gbé fíìmù jáde báyìí ó sì jẹ́ pé èpè lásán àti kó máa báwọn èèyàn jà kiri lòún mọ̀. ó ní ṣé bí Funke Akindele ṣe ń ṣe nìyẹn ni ṣé bí Ọdúnládé ṣe ń ṣe nìyẹn ni ṣé bí Tóyìn Abraham ṣe ń ṣe nìyẹn ni tí wọ́n fi ń rí ṣe. àwọn ọ̀rọ̀ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni Pọrtable fi ránṣẹ́ sí Lizzy Anjorin. àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní sọ pé bóyá Lizzy máa fèsì bóyá kò ní fèsì. àwọn nǹkan ní láyé o ó máa fèsì o kò ní jẹ́ kó lọ. bẹ́ẹ̀ làwọn míì ní kò ní rí ara rẹ̀ sílẹ̀ débi póun àti Pọrtable yóò máa tahùn síra wọn. ṣùgbọ́n Lizzy Anjorin kò já àwọn èèyàn tó ló máa sọ̀rọ̀ kulẹ̀ rárá o nítorí níṣe ló bínú tán. ó sì jáde pé kí Pọrtable sọ ara rẹ̀ gidigidi nítorí pé òun máa kọlù. tí òun bá sì kọlù níṣe ló máa rún jégéjégé. ó ní tí wọ́n bá ti bí Pọrtable dà kó kọrin fóun bó ṣe ń kọrin fáwọn èèyàn. yèyé mẹ́sàn-án ní tí Pọrtable bá tọ́ òun níṣe lòun máa fi ọ̀rọ̀ ba tiẹ̀ jẹ́. òun sì máa baṣẹ́ rẹ̀ jẹ́ pátápátá tí ayé kò tiẹ̀ ní gbọ́rù rẹ̀ mọ́. àti pé òun ní àwọn ọ̀rọ̀ àti ẹ̀rí kan lọ́wọ́ tó máa sọ Pọrtable di èrò ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ló ṣe súná tuntun fún Pọrtable lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì fún un lórúkọ tuntun. nítorí níṣe ló bẹ̀rẹ̀ sí ní pè ní Habib ọlọ́kadà ìbòjì. ó ní Pọrtable kò yàtọ̀ sí Ìyábọ̀ Òjó rárá nítorí níṣe ló máa ń fi ìṣubú àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú bó ṣe máa ń fi àwọn ohun tó ń pa àwọn èèyàn lẹ́kún kọrin. ní Pọrtable àti Ìyábọ̀ Òjó ló pawọ́pọ̀ láti bà ti Naira Marley jẹ́. Lizzy ní awo òwò ni Pọrtable ń ṣe. ó ní awo alákìísà ni Pọrtable ń ṣe. bá sì taṣe àgẹ̀rẹ̀ dọ́dọ̀ òun níṣe lòun máa kọlù tó sì máa rún jégéjégé. inú ọ̀rọ̀ rẹ̀ Lizzy ní èmi firin já firin so òkè jábọ́ síbi tó wù abẹ́rẹ́ kékeré tó ń pe ọkọ̀ ojú omi ńlá ránṣẹ́. Pọrtable mo máa kọlù ẹ́ o máa rún jégéjégé. ní orúkọ ẹ a ló mú ẹ wọlé àwọn awo alákìísà tó ń gbé kiri. ìwọ ìkà ìwọ ẹni ibi tí wọ́n bá ń sọ̀rọ̀ pé wọ́n ń ba iṣẹ́ àwọn olórin jẹ́ ó sì yàtọ̀ sí Ìyábọ̀ Òjó. báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni Lizzy ṣe fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Pọrtable lóríṣiríṣi. ó sì pè ní àríjẹ nídìí ìbàjẹ́ tó ń ba tàwọn èèyàn jẹ́ lágbolé orin kí tiẹ̀ nìkan lè dá. òṣèré yìí ní ṣóò méjì péré lòun máa ṣe fún Pọrtable táyé rẹ̀ sì máa bàjẹ́ ráúráú. ó dàbí
dàbí ẹni pé ọ̀rọ̀ náà kò ní kúrò nílẹ̀ bọ̀rọ̀ o nítorí pé bí Lizzy ṣe ń fi ọ̀rọ̀ burúkú àtèpè ránṣẹ́ sí Pọrtable ni Pọrtable náà ń fèsì tó ní èèyàn mélòó ló ti bá Lizzy rìn tó soríire rí lẹ́yìn tí òun gbórin náà jáde tí òun sì lọ sí ilé ẹjọ́ kan láti lọ jẹ́ ẹjọ́ tí wọ́n pe òun kan. Agbẹjọ́rò òun sọ pé kí ló dé tí òun fi fẹ́ bá Lizzy rìn. Lizzy tó máa ń ṣépè. Pọrtable ní àtìgbà yẹn ni òun ti pinnu pé òun ò lè máa bá elépè rìn. Ó ní olówó ni òun fẹ́ bá rìn kì í ṣe elépè. Nínú fídíò míì tí Pọrtable ṣe fún Lizzy ló ti ní gbogbo ògo yín kí lẹ fi ṣe ara yín ò yá èpè lẹ fi ń ṣẹ́ fáwọn èèyàn ẹ ti fẹ́ fèpè pa àwọn warrior ti fẹ́ fèpè ba ayé àwọn warrior jẹ́. Kí ló dé mi ò bá elépè rìn mọ́ o olówó ni mo fẹ́ máa bá rìn. Èèyàn mélòó ló ti bá yín rìn tó ti soríire. Èèyàn mélòó lẹ ti gbalé fún. Èèyàn mélòó lẹ ti fún láṣọ. Èèyàn mélòó lẹ ti fún ní mọ́tò. Tí ni mo kọrin fún Anjorin ló ń jó. Ìnìkan kọ́ lẹ̀ ń jẹ́ àǹtí Lizzy. Àwa náà lé àǹtí Lizzy nílé wa. Báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni Pọrtable fi ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí Lizzy Anjorin. Tí ọ̀pọ̀ èèyàn lórí ayélujára sì ń dúró nídúró èṣù tapo sí káwọn máa jà káwa máa wòran. Àwọn nǹkan tiẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Pọrtable pé kò já àwọn kulẹ̀. Ní nítorí àwọn ti gba ẹ̀rí rẹ̀ jẹ́ pé kò ní gbẹnu rẹ̀ falágbàfọ̀. Níṣe ló máa dá Lizzy lóhùn ọ̀rọ̀ rẹ̀. Wọ́n láwọn tiẹ̀ ń retí orin láti ọ̀dọ̀ rẹ̀ tó fi máa bú Lizzy tàbí tó fi máa dá Lizzy lóhùn. Gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe fún àwọn míì tó bá ń bá jà. Bẹ́ẹ̀ làwọn kan gbé fídíò tí Lizzy ti ṣe níbi ìbẹ̀rẹ̀ ọdún yìí síta. Bí tó ti ṣe ìlérí pé kò sí nǹkan tó wù kí Pọrtable lè ṣe tóun fi máa bá a jà. Nítorí pé ọmọ awo ni ó sì ti gbóúnjẹ fún àwọn àgbà. Tí kò sì fi bò nítorí níṣe ló ṣe kí gbogbo ayé lè rí. Lizzy sọ nínú fídíò pé ohun yòówù kó lè ṣẹlẹ̀. Ṣé ni òun máa wo Pọrtable tóun máa fi sọsùn tóun máa fi para. Òun ò sì ní jáde fún un. Fídíò yìí làwọn èèyàn wá ń pín káàkiri orí ayélujára báyìí tí wọ́n sì ń béèrè pé kí wá ló ṣẹlẹ̀ sí gbogbo ìlérí tí òṣèré yìí ṣe nínú fídíò yìí ṣáájú. Ní báyìí o tí ọ̀pọ̀ èèyàn ń sọ ni pé ìjà tó ń ṣẹlẹ̀ láàrin wọn yìí kò ní parí bọ̀rọ̀ torí pé Pọrtable kò ní dákẹ́ fún Lizzy bẹ́ẹ̀ ni Lizzy náà kò ní gbà fún Pọrtable. Kò sì sẹ́ni tó tì mọ ohun tó máa ti ẹ̀yìn ọ̀rọ̀ wọn yìí jáde. Ọ̀rọ̀ tí ọkùnrin òṣèré yìí sọ nípa Funke Akindele yìí lágbára o. Ṣé ìwé mímọ́ ló ní lẹ́nu ẹlẹ́rìí méjì sí mẹ́ta la ó ti fìdí òdodo múlẹ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ nípa òṣèrébìnrin ilẹ̀ wa tó gbajúmọ̀ dáadáa táyé ń fẹ́ ni Funke Akindele tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Nipa. Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo òde ni òṣèré ilẹ̀ wa tí sinimá rẹ̀ máa ń tayọ yìí máa ń lọ. Bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo èèyàn ló máa ń bá ṣe àti pé kì í ṣe gbogbo èèyàn ló máa ń bá ṣọ̀rẹ́ nítorí wọ́n ní àwọ̀ ló má tẹ́ ìwọ̀n ara ẹ̀ ló mọ̀. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàápàá jùlọ àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ ló ti ń jáde láti sọ àwọn nǹkan dáadáa nípa rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan ò gba ti òṣèré yìí lóòótọ́ tí wọ́n sì máa ń sọ oríṣiríṣi nǹkan tí kì í ṣe òótọ́ nípa rẹ̀ nítorí pé wọn ò súnmọ́ àti pé bó ti wù kéèyàn dáa tó ó máa ní àwọn tí kò gba tirẹ̀. Ṣùgbọ́n ní báyìí ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa ti tún jáde o láti sọ̀rọ̀ lórí irú èèyàn tí Funke Akindele jẹ́. Òṣèrékùnrin ilẹ̀ wa tó bí ìbejì nì Kúnlé Dàsífà ṣàlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ Oyinmomo TV tó sì sọ pé Funke Akindele jẹ́ èèyàn dáadáa tí Ọlọ́run sì ti lò fún òun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀gbẹ́ni Kúnlé Dàsífà ṣàlàyé pé ìsúnmọ́ni làámọ̀ṣe ẹni ni ọ̀rọ̀ Funke Akindele. Ó ní ohun tí Funke fẹ́ràn jù ni pé tó bá ń báyàn ṣe kí èèyàn náà jẹ́ olóòótọ́ sí i. Ó ní tí onítọ̀hún bá ti ṣe eléyìí kò ní ní wàhálà kankan pẹ̀lú rẹ̀. Òṣèré yìí ní iṣẹ́ tí òun ti rí owó tó pọ̀ jù lọ gbà nígbà náà tó sì ju owó tí òun ti ń rí nínú gbogbo fíìmù tí òun ti ṣe nígbà náà lọ. Ó ní Funke Akindele ló wà fún òun. Ó ní òun àti òṣèré ẹgbẹ́ òun tó jẹ́ adẹ́rìn-ín-pòṣónú ilẹ̀ wa ni. Ọláníyì Àfọ̀njá tí gbogbo èèyàn mọ̀ sí Sanyẹ̀rì ní Funke Akindele mú lọ sí iléeṣẹ́ Glo nígbà tó ń ṣe aṣojú wọn. Ó ní àwọn sì ní òṣèré Yorùbá àkọ́kọ́ tó bá iléeṣẹ́ náà ṣe ìpolówó ọjà tí wọ́n sì san pìtìpìtì owó tó ń dẹ́rù bòṣì fáwọn nígbà náà. Ó ní nígbà tí Funke pe òun kí òun wá kópa nínú eré Jennifer tó ṣe lẹ́yìn táwọn parí eré tán ló pe òun tó sì sọ fún òun pé òun fẹ́ràn bí òun ṣe máa ń ṣe tó sì gbà òun nímọ̀ràn pé kí òun súnmọ́ Sodiq Adébáyọ̀ dáadáa nítorí tí òun bá ṣe bẹ́ẹ̀ òun á tètè ní ìmọ̀ òun á sì rí ẹ̀kọ́ tó dáa kọ́ látara wọn bẹ́ẹ̀ lòun máa rí iṣẹ́ gbà dáadáa. Ó ní Funke tún ṣe ìlérí pé òun yóò bá òun bá Sodiq Adébáyọ̀ sọ̀rọ̀. Ọ̀gbẹ́ni Dàsífà ní òṣèrébìnrin tí àwọn tiẹ̀ tún máa ń pè ní Làfúnkì yìí mú ìlérí rẹ̀ iṣẹ́ kódà ọ̀pọ̀lọpọ̀ eré ni Sodiq Adébáyọ̀ ti pè òun sí lẹ́yìn ìgbà náà. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ipa kékeré kọ́ ni ìdílé Adébáyọ̀ kó nínú ìdàgbàsókè òun nídìí iṣẹ́ tíátà. Nígbà tó ń sọ̀rọ̀ ó ní tí mi ò bá ní purọ́ ọmọ dáadáa ni Funke Akindele o ó sì ní ìtẹríba pẹ̀lú. Téèyàn máa ń bá a ṣe tó o bá ti jẹ́ olótìtọ́ sí o lè ní wàhálà kankan rárá. Nígbà tí ọ̀gbẹ́ni Dàsífà ń sọ̀rọ̀ nípa àwọn ìdojúkọ tó ti ní gẹ́gẹ́ bí òṣèré ó ní ó máa ń wo òun kí òun máa ṣàánú àwọn èèyàn ṣùgbọ́n àwọn tó wà níta ò mọ̀ pé àwọn náà ní bùkátà tàwọn táwọn ń gbọ́. Ó ní ká ní pé òun lówó bíi Dangote ni òun lè fi gbogbo rẹ̀ ṣàánú tán. Ó sì máa ń dùn òun tí àwọn èèyàn bá ìrànlọ́wọ́ wá sí ọ̀dọ̀ òun tí òun kò lè ṣe bó tilẹ̀ jẹ́ pé òun náà máa ń gbìyànjú ìgbà tágbára òun bá ká. Bí ẹ ò bá gbàgbé
ọ̀pọ̀ àwọn òṣèré ló ti jáde ṣáájú láti sọ̀rọ̀ lórí àwọn ipa ribiribi tí Funke Akindele ti kó nínú ayé àwọn àti nínú ìrìn àjò wọn gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Ọ̀gbẹ́ni Razak Owóníran tí àwọn èèyàn mọ̀ sí Bílédá tàbí Wàsó ti sọ tirẹ̀. Bẹ́ẹ̀ ni adẹ́rìn-pòṣónú ilẹ̀ wa Kàmọ́ State náà ò gbẹ́yìn nínú àwọn tó ti jáde láti gbóríyìn fún Funke Akindele, sì jẹ́ kó di mímọ̀ pé òṣèrébìnrin kò nífẹ̀ẹ́ sí kí èèyàn máa pariwo rẹ̀ síta tó bá ti ṣoore fúnyàn. Bẹ́ẹ̀ ni kò fẹ́ káwọn èèyàn máa dúpẹ́ lọ́wọ́ òun. Ó ní ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn ni Funke Akindele ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà fún, tí kò sì sí ẹnikẹ́ni tó gbọ́ nǹkan kan lórí àwọn oore tó ṣe yìí. Tí àwọn èèyàn sì ti ń gbóríyìn fún Funke Akindele, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣàdúrà fún pé lókè lókè báyìí lọ́wọ́ afúnni ń gbé. Wọ́n ní ọlá rẹ̀ kò ní rẹ̀yìn láéláé.